ọjọ́ tó wáyé òkè ìṣeré ògùn fọgbẹ́ táwọn òbí ẹ̀ ò lè sọ tó máa jẹ́ láyé. hó làlá ilẹ̀ ìjẹ̀ṣà yá ká lọ kí ọmọ lọ́jọ́ ìbí Mr Abdulrasheed Idris Ọlámilékan Àkànní torí pé every 3rd of July ìyẹn ọjọ́ kẹta oṣù keje lọ́dọọdún ni Ọlámilékan Àkànní ọmọ ológo Tenji tí ò ní wálẹ̀ máa ń ṣọjọ́ ìbí bí tọdún yìí tún ṣe wá kò léni láfi ní ká lọ kí celebrant pé ó kú oríire àtúnwá ń ṣe ládùúrà fún wípé ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsà ọdọọdún làárọ̀ mọ obì lórí àtẹ ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún orí lọ́lọ́run àlá yóò mọ̀ ṣe fún ọmọ lọ́jọ́ ìbí ọjọ́ ìbí tèní ẹ ò ní fi ka ọjọ́ ìbí lọ́la aláhàólà wàlákù wátà ilà abiláìlà àlíyùlà azim ọlọ́jọ́ ìbí o mi ò wá nítorí páyé da yí òyìnbó kí n má kí ọ lọ sílé yín ìwọ ni ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọlẹ́ni àtẹ ẹ̀ka ọmọlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ìjẹ̀ṣà tí ò rí di ìṣáná ilé lẹ́rú ọwá tí múná roko ìwọ lọmọ olóbì wọ́wọ́ ń tiri wọ́ ọmọ olóbì wọ̀wọ̀ ń tiri wọ̀ èyí tó fẹ́ ni awọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ ni awọ̀ sínú igbó ẹranko búburú àrò mú jẹ ìjẹ̀ṣà tó gún làlú ọmọ olóbì kan àjẹfọwọ́ra ń dí álọ́mú Mr Abdulrasheed Idris Ọlámilékan Àkànní gbogbo ayé ló ń kí fún ọjọ́ ìbí tèmi à ń sọ wípé happy birthday to you we wish you long life and prosperity ìgbà ọdún kan ni. báyé bá dùn fún ẹ ó yẹ kọ́mọ lu àbí dúpẹ́ ó pariwo ọpẹ́ ó ọrẹ mọ́yá láì mọ́.